orí tí ó dádé nínú agẹrẹdẹ ní tí wá, ọrùn tí ó lo ìjìgbara ìlẹ̀kẹ̀ nínú agẹrẹdẹ náà ní tí wá, ìbàdí tí ó lo mọ́sàádì aṣọ ọba tí kọ̀nà yanranyanran nínú agẹrẹdẹ lòun náà ti jáde. Orí oyè kìí sùn ta, bẹ́ẹ̀ ni ewé oyè ó ní ẹni tó bá ní orí mu. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti fohùn léde o, ẹni tí ó bọ́ sí orí ipò àpèrè Aláàfin títí ìlú Ọ̀yọ́. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n kéde Aláàfin Titun tí ó gorí ipò Aláàfin ní ìlú Ọ̀yọ́. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti kéde orúkọ ọmọọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé gẹ́gẹ́ bí Aláàfin Titun tí ó gorí àpèrè Aláàfin ní ìlú Ọ̀yọ́ báyìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Makinde ló buwọ́lu orúkọ ọmọọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé gẹ́gẹ́ bí Aláàfin Titun fún ìlú Ọ̀yọ́ ọ̀hún. Àtẹ̀jáde kan tí kọmíṣánná fún ètò ìròyìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó buwọ́lù òun ló ṣàlàyé wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti buwọ́lù orúkọ ọmọọba Ọ̀wọ́adé lẹ́yìn tí àwọn Ọ̀yọ́mèsì tí wọ́n fa orúkọ rẹ̀ kalẹ̀ lẹ́yìn ìgbésẹ̀ ìwádìí àti fífi ìlànà ìṣẹ̀ǹbáyé tọ ìgbésẹ̀ ọ̀hún. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìkéde yìí òun ni yóò fòpin sí gbogbo wàhálà àti dúkùú tí ó ní ṣe pẹ̀lú jíjẹ oyè Aláàfin ìlú Ọ̀yọ́ ọ̀hún lẹ́yìn ìgbà tí Aláàfin Ọ̀yọ́ tó gbéṣẹ̀ ìyẹn ọba Lámídì Ọláyíwọlá Adéyẹmí kẹta Alówólólùbí Ìyèrè tó ti wàjà. Ọjọ́ 22 oṣù kẹrin ọdún 2022 ni Aláàfin àná ọba Lámídì Ọláyíwọlá Adéyẹmí gbéṣẹ̀ lẹ́yìn ọdún 52 lórí ìtẹ́. Lẹ́yìn náà ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n wá kéde ọmọọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé gẹ́gẹ́ bí Aláàfin Titun fún ìlú Ọ̀yọ́. Òní ọjọ́ 10 oṣù kínní ọdún 2025 ni gómìnà Ṣèyí Mákindé kéde ọ̀hún. Orí tí ó dádé nínú agẹrẹdẹ ní tí wá, ọrùn tí ó lo ìjìgbara ìlẹ̀kẹ̀ nínú agẹrẹdẹ náà ní tí wá, ìbàdí tí ó lo mọ́sàádì aṣọ ọba tí kọ̀nà yanranyanran nínú agẹrẹdẹ lòun náà ti jáde. Orí oyè kìí sùn ta, bẹ́ẹ̀ ni ewé oyè ó ní ẹni tó bá ní orí mu. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti fohùn léde o, ẹni tí ó bọ́ sí orí ipò àpèrè Aláàfin títí ìlú Ọ̀yọ́